ti tún di woro sí woro ní í ṣe ní bá mi Wasiu Ayinde ìyẹn K1 Deultimate ló bá ti òṣùwọ̀n bọ èpè lóde àríyá ló bẹ̀rẹ̀ sí ní wọ́n lódidi ẹgbọ́n ta ló tún bíbá mi nínú tó Asabi Simple òun náà ti gbóhùn sókè ó ní níṣe lòun ó tún rán Portable lẹ́wọ̀n lẹ́ẹ̀kan sí i tó Yetunde Barnabas eléyìí tí gbogbo wa mọ̀ dáadáa bí ẹni mo wó tó níṣe ló ti wá di woro sí woro láàrin òun àti àwọn ẹgbẹ́ oníṣẹ̀ṣe o téyí tó sì jẹ́ wípé wọ́n ti tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà báyìí tó eléyìí ga lọ́pọ̀lọpọ̀ àṣírí ohun tó pa elégbèje àdó ìyẹn ọ̀kan lára àwọn òṣèré wa ó ti tú síta báyìí gbogbo ẹ̀ pátápátá lèmi ó sì máa gbé yín débẹ̀ ẹ wá rárá bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ mùkúnnú àti ìgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹ̀lifẹ̀li àti bó ṣe ń lọ nígboro ayé. Eléyìí lágbára o irinwó àjànàkú sùn bí òkè lábẹ́ ọ̀sẹ̀ tá a wà yìí òun náà lárí tí fọ́nrán náà àti ìròyìn náà tó gborí ayélujára kan wípé bàbá wa pásítọ̀ Táíwò Adésínà tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí elégbèje àdó ìyẹn tó jẹ́ ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré àti àgbà òṣèré ní agbo òṣèré ilẹ̀ Yorùbá ó ga lọ́pọ̀lọpọ̀ làbá sọ wípé bàbá ti gbẹ́mìí níṣe ni ẹlẹ́mìí ti gbà o látàrí pé kí wá ní látàrí wípé wọ́n ṣe àìsàn ráńpẹ́ tó a gbàdúrà fún wọn wípé níṣe ni Ọlọ́run á bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere o a sì gbàdúrà lẹ́ẹ̀kan sí wípé ọjọ́ àti ọdún àti oṣù gbogbo ẹ̀ pátá yóò jìnnà síra wọn o tó kò sì ní jẹ́ àkúfà láàrin àwọn òṣèré orí ìtàgé wa náà bẹ́ẹ̀ la ṣe rí tọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń gbé pò yẹnu tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kọ RIP ìyẹn sí abala àríwísí lábẹ́ fọ́nrán náà èyí tó jáde sórí ayélujára a sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré táwọn náà tí wọn ò tiẹ̀ lè mú mọ́ra nítorí wípé ẹni dáadáa bàbá rere bàbá kẹ́ òun náà ni bàbá wa pásítọ̀ Táíwò Adésínà eléyìí tí àwọn èèyàn mọ̀ sí elégbèje àdó kódà kí wá tún ṣe ní ẹgbẹ́ Nollywood nìkan òun ni bàbá ti kópa o níṣe ni bàbá ti máa ń ṣe àwọn eré àwọn onígbàgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn tí àwọn olóyìnbó máa ń pè ní Christian movies òun ni wọ́n ti máa ń kópa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé wọ́n tún wá bẹ́kẹ́sẹ́ wọ́n tún bọ́ sí agbo òṣèré ilẹ̀ Yorùbá tí wọ́n kọlẹ̀ wá kán lu agbami òṣèré pátápátá tó òun náà ni àwa rí gbọ́ wípé ní abẹ́ ọ̀sẹ̀ ilé ìta wà yìí ní ẹlẹ́mìí ti gbà látàrí lẹ́yìn àìsàn ráńpẹ́ eléyìí tí ó ṣe bàbá wa elégbèje àdó agbàdúrà lẹ́ẹ̀kan sí wípé ọjọ́ àti ọdún á jìnnà síra wọn ò tó ó ti wá tún di woro sí woro báyìí láàrin Yetunde Barnabas àti àwọn ẹgbẹ́ oníṣẹ̀ṣe eléyìí ó ti ń lọ́rán tó báyìí o bẹ́yìn náà bẹ́ẹ̀ bá sì gbàgbé tàbí tẹ́ ẹ máa ń ṣàkíyèsí ẹ ó mọ̀ wípé òṣèré ilẹ̀ wa tá à ń sọ nípa rẹ̀ yìí ìyẹn Yetunde Barnabas àwọn ohun tó fi máa ń kọ eré rẹ̀ jù òun náà ni nípa àwọn òrìṣà àti nípa àwọn ìṣẹ̀ṣe yìí òun náà ni ó máa ń gbé agbọn tí ó máa ń gbé àwọn eré rẹ̀ gbà tó bó ti wá tún gbé òmíràn jáde ó bá ń ṣe ìpolówó rẹ̀ lórí ayélujára wípé òun tún fẹ́ gbé eré míì jáde tó pe orúkọ rẹ̀ ní olókun níbí ni àwọn oníṣẹ̀ṣe ti gbaná jẹ tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní làálọ́yẹ̀ tí wọ́n ti ń làálọ́yẹ̀ wípé bẹ́yìn ó bá gbé àwọn eré òrìṣà jáde wípé ó yẹ kéèyàn máa ṣe ìwádìí tó tọ́ nípa rẹ̀ kó tó di pé èèyàn máa gbé jáde tó a rí gbogbo àwọn bó ti múra lóríṣiríṣi tó fẹ́ fi ṣàfihàn bí àwọn òrìṣà ọ̀hún bó ti rí ìyẹn olókun tó dárúkọ yìí làwọn èèyàn bá sọ wípé níṣe ni ó ti ń fi àwọn àwòrán yìí ó fi ń tàbùkù àwọn òrìṣà eléyìí tó ń kọ nípa rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àwòrán tó máa ń lò láti fi ṣe àkàwé òrìṣà náà kò tiẹ̀ bá wọn mu rárá níṣe ni wọ́n ní kì í ṣe bí Iyemọja tàbí olókun bó ti rí
òun ni Yetunde Barnabas ṣe múra yẹn ò tọ́ bẹ́ẹ̀ ni eléyìí ló bí àwọn oníṣẹ̀ṣe yìí nínú tí wọ́n ṣàfi fárígá tó ṣùgbọ́n Yetunde náà òun náà kò wá ra bá wọn fàájú o ní í ṣe ni ó bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sí wọn wípé ọmọdé mà ni ó ń ṣe òun pé kí wọ́n jọ jàre òun ń gbìyànjú láti máa sọ nípa àwọn òrìṣà yìí ni àti láti máa gbé àṣà Yorùbá lárugẹ ni wọ́n bá ní bí ó bá ṣerú nǹkan bẹ́ẹ̀ ó yẹ kó máa ṣe ìwádìí tó tọ́ nípa gbogbo àwọn òrìṣà náà kó tó di pé yóò máa kọ àwọn ìtàn lórí wọn. Ló bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé wípé eré tí òun pè ní olókùn yìí Iyemọja lòun kọ́kọ́ pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó jẹ́ wípé ó ti dàbí ẹni pé kó tó di pé òun ó gbé eré jáde gan àwọn kan wọ́n ti ń lo àwọn àwòrán òun àti orúkọ eré yìí wọ́n ti fi ń pe orúkọ eré mìíràn tí wọ́n gbé sí orí YouTube nìyẹn ní ìkànnì YouTube tó ó ní eléyìí ló mú kí òun ó pààrọ̀ orúkọ náà tóun fi pè ní olókun ṣùgbọ́n wọ́n tún wá ń jẹ́ kó yé wípé tọ̀ olókun tó wá pé yìí kì í wá ṣe bí òrìṣà olókun kì í ṣe bó ti rí òun ni Yetunde Barnabas bẹ́ẹ̀ ló ṣe múra yìí tọ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe ń là lọ́yẹ̀ wípé níṣe ni ó yẹ kó máa ṣe ìwádìí tó dájú lórí ẹ̀ tọ̀ ẹnìkan tiẹ̀ tún gbé débẹ̀ pátápátá ó gbé dé gbogbo bẹ̀yẹn wípé òrìṣà olókun gan kì í ṣe obìnrin rárá wípé òrìṣà ọkùnrin òun ni olókun tọ̀ làwọn míì bá tún sọ di eré ṣe ṣáà mọ̀ pé gbogbo nǹkan lójú àwọn ọ̀dọ́ ilẹ̀ Nàìjíríà gbogbo ẹ̀dẹ́lẹ̀ ni wọ́n máa ń pè ní cruise ní báwọn olóyìnbó ti máa ń pè é tọ́ làwọn bá tún sọ pé ṣé òrìṣà olókun ṣó máa ń nà lẹ̀ sórí bẹ́ẹ̀dì bí Yetunde Barnabas bó ṣe sùn sí orí bẹ́ẹ̀dì yìí ni ẹ wò ó níṣe ni wọ́n ṣà ń gbé epo yẹnu lórí ayélujára tó lúkálukú sì ń sọ eléyìí tí ó wà lọ́kàn rẹ̀ nípa ọ̀rọ̀ náà tọ́ ṣùgbọ́n kàkà kí ó wá máa bá wọn jàǹpátá níṣe ni ó bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sí wọn tó sì ń tọrọ ìdáríjì lọ́dọ̀ wọn ẹ gbọ́ ohun tí ẹ̀yin náà bá rí sí àwọn ìròyìn náà ẹ bá wa lọ sí abala àríwísí kẹ́ bá wa fi síbẹ̀ ìyẹn tí àwọn olóyìnbó máa ń pè ní comment section tó ó ti wá tún di rántó láàrin Asabi Simple àti Portable olórin wa o tó ó ti di woro sí woro báyìí tẹ́lẹ̀ yìí tó jẹ́ wípé Asabi Simple ó ti ń ké tantan báyìí wípé òun ó tún rán Portable lẹ́wọ̀n lẹ́ẹ̀kan sí léyìí tó jẹ́ sí wípé òun ó dá padà sí ibi tó ti ń bọ̀ bẹ́yìn náà ò bá sì gbàgbé Asabi Simple ó jẹ́ ẹnìkan ọ̀kan lára àwọn tí tó jẹ́ ìyá ọmọ fún Portable tó bímọ fún Portable ìyẹn olórin wa bó tiẹ̀ jẹ́ wípé lẹ́yìn ìgbà tó ti kóòtù dé tó tẹ̀wọ̀n dé nígbà náà àwọn méjèèjì ti jọ pín gàrí tó lúkálukú sì ti ń ṣọdẹ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n báyìí níṣe ni wọ́n ti tún táwọ́ síra wọn báyìí ní Portable ló bá fi gbé ta wípé ṣé wọ́n mọ̀ pé òun ò kúkú dá sí Asabi láti ìgbà tí òun ti padà dé níṣe ni òun ló tún tọ́jà òun tí àwọn olólùfẹ́ rẹ̀ náà tí wọ́n sì gbárùkù tí pípé Asabi Simple òun ló tún fẹ́ràn báyìí pé òun ni ó ń wá wàhálà léyìí tó sì já sí wípé níṣe ni àwọn méjèèjì báyìí wọn kì í fẹ́ rí ìmí ara wọn látàn bó tiẹ̀ jẹ́ pé wọ́n jẹra wọn lọ́mọ tó èyí náà ni àrígbọ́ lórí ayélujára tá a tún ní ká mú wá sí etí ìgbọ́ tiyín náà. Kódà Portable olórin wa ó tún fi kún wípé ṣó mọ̀ pé òun ò dá sí i láti ìgbà náà ṣùgbọ́n òun ò dẹ́kun láti máa ṣètọ́jú àwọn ọmọ òun èlé tó wà ní ọwọ́ Asabi Simple bẹ́ẹ̀ ni arábìnrin náà lòun náà bá gbaná jẹ wípé èló gan lówó tó fi ránṣẹ́ tó ju owó 200,000 naira náà lọ tó jù bẹ́ẹ̀ lọ pé ṣé owó yìí gan ṣó ká owó iléèwé àwọn ọmọ yìí ni bẹ́ẹ̀ ni àṣírí táwọn méjèèjì tí wọ́n ń sọ òkú ọ̀rọ̀ síra wọn ìyẹn lórí ayélujára tí Asabi Simple tó sì bẹ̀rẹ̀ sí ní lérí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sùn eléyìí tóun fi kàn nígbà náà làwọn adájọ́ ò tiẹ̀ tí ì ṣí rárá pé bóyá òun ó tẹ̀ wá mú àwọn ẹ̀sùn yẹn padà gan lọ sí ilé ẹjọ́ tóun ó sì tún padà rán Portable lẹ́wọ̀n lẹ́ẹ̀kan sí èyí náà ni ọ̀rọ̀ tó ń lọ́rán tó lórí ayélujára láàrin àwọn gbajúmọ̀ méjèèjì yìí tá a ní ká mú wá sí etí ìgbọ́ yín tó Wasiu Ayinde ìyẹn K1 Deultimate ó tún ti gbèdé o níṣe láṣáàrí tó bẹ̀rẹ̀ sí ní wọn èpè ràbàdẹ̀ràbàdẹ̀ ló bá tó sùn wọn bọ́ bàṣíà èpè ló bẹ̀rẹ̀ sí ní wọ́n ìyẹn fún ọ̀kan lára àwọn tó wà ní inú agbo náà bóyá eléyìí ṣe mọ̀ pé ó ti ká àwọn ènìyàn lára tó sì jẹ́ pé ó mọ́ wọn lára débi wípé bí wọ́n bá ti dóde àríyá níṣe ni wọ́n máa fídíò gbogbo àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ lóde àríyá ibi àìdá tó bá sì ṣẹlẹ̀ sí gbajúmọ̀ òun ni wọ́n máa ń tètè mú jáde tí wọ́n ó
jù sí orí ayélujára. Èyí ló mú kí Wasiu Ayinde ló bẹ̀rẹ̀ sí ní ṣẹ́jú sí ọmọkùnrin ọ̀hún pé kó dáwọ́ fọ́nrán eléyìí tó ń ṣe dúró tí ọmọ onítọ̀hún tí kò sì gbọ́. Ṣùgbọ́n nígbà tí inú bí jálẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ́ èpè fún ẹni ọ̀hún rèé o, tó sì ń yàká sí àfi bí ìgbà tí èèyàn ń bá ọmọ ìkókó wí. Bẹ́ẹ̀ ni ó ṣe bẹ̀rẹ̀ sí ní bá wí. Lọ́rẹ́ fọ́nrán yìí ló bá bọ́ sórí ayélujára, láwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní gbà bí ẹni gbàgbá ọtí pé ṣé ẹni tí yóò wá jẹ Awùjalẹ̀ òun náà nìyí ni ó ti bẹ̀rẹ̀ sí ní ṣépè fún gbogbo àwọn èèyàn yìí, pé ṣé bí ó ti máa ṣépè fún àwọn tó wà ní inú ìlú náà ní tó ń jọba lé lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la ṣe rí tí àwọn míì náà wọ́n tún fojú ọ̀tọ̀ wò wípé ẹlòmíì ìwà tó wà lọ́wọ́ ẹlòmíì gan burú ó ju pé kéèyàn ó sì sọ lọ. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbèjà bàbá wa Wasiu Ayinde K1 the Ultimate wípé ohun tó ṣe yìí níṣe ni ó fi dẹ́kun irú ìwà tí ẹni náà ń wù lọ́wọ́lọ́wọ́ òun náà ni. Ẹ gbọ́ kí ni ẹ̀yin náà bá wa rí sí lábala àríwísí, ẹ bá wa fi èrò ọkàn tí yín náà síbẹ̀ ká lè mọ ohun tí ó ń lọ nínú ọkàn yín. Ṣé ẹ mọ̀ pé ohun tí ẹ̀yin olólùfẹ́ wa bá fẹ́ òun náà ni a ó máa mú wá fún yín. Ẹ máa bá wa tẹ̀lé ìkànnì yìí bẹ́ẹ̀ bá ti tẹ̀lé gbogbo àwọn fọ́nrán tẹ́ bá sì ti ń wò, ẹ jọ̀ọ́ ẹ bá wa lọ sí abala àríwísí kẹ́ bá wa fi ohun tẹ́yin náà bá rí sí síbẹ̀